wà nínú ọ́fíìsì ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti dẹgẹrẹmìtì. Mákindé gbọ́dọ̀ ṣe àtúnṣe àwọn ọ́fíìsì. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí gómìnà ìpínlẹ̀ náà Ṣèyí Mákindé láti ṣàtúnṣe sí àwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ ọ̀hún látàrí pé wọ́n ti dẹnu kọlẹ̀. Wọ́n ní kí Mákindé ṣe àtúnṣe àwọn ọ́fíìsì náà kí iṣẹ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ lè máa lọ déédéé. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àbá kan tí Akíntúndé Ọlájídé tó ń sojú ẹkùn Lágelú dá nínú ilé ọ̀hún. Ọlájídé sọ pé ó yẹ kí ìjọba tètè dá sí àtúnṣe àwọn ọ́fíìsì náà kó tó pẹ́ ju kí ìjàmbá má bàa wáyé sí àwọn òṣìṣẹ́ nínú rẹ̀. Aṣòfin náà tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ sọ pé púpọ̀ nínú àwọn ọ́fíìsì tó wà láwọn ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kò ṣeé lò mọ́. Gẹ́gẹ́ bí ohun tó sọ, ipò tí àwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ ọ̀hún wà ti mú kó ṣòro láti máa ṣiṣẹ́ níbẹ̀. Ó ní àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nínú àwọn ọ́fíìsì yìí ní ẹ̀mí wọn wà nínú ewu nígbà tí àwọn aráàlú tó ń yọjú síbẹ̀ ń farada ọ̀pọ̀ ìnira látàrí bí àwọn ọ́fíìsì ọ̀hún ṣe rí. Ọlájídé tẹ̀síwájú pé ṣíṣe àtúnṣe àwọn ọ́fíìsì náà yóò mú kí ìjọba túbọ̀ súnmọ́ àwọn aráàlú. Gẹ́gẹ́ bó ṣe sọ, ṣíṣe àtúnṣe àwọn ọ́fíìsì ọ̀hún yóò mú kí iṣẹ́ lọ déédéé níbẹ̀. Lẹ́yìn náà ló rọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún kó bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ọ́fíìsì náà pẹ̀lú àjọṣepọ̀ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ. Ó sọ síwájú sí pé àwọn iléeṣẹ́ aládàáni gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìbílẹ̀ náà kí iṣẹ́ ọ̀hún lè ṣeé ṣe. Wọ́n tún fi àkókò náà rọ ìjọba láti gbé owó gọbọi sílẹ̀ fún iṣẹ́ náà nínú ètò ìṣúná ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn àjáde fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.